Ṣe fọ́mọ ẹyẹ tí ò ní padà fò lọ. Àwa domi tútù sílẹ̀, ẹ̀yin domi gbígbóná. Ibi tẹ́ fọkàn sí ọ̀nà bá bẹ̀, ibi tẹ́ ní kí má gbà mo ti gbà bẹ̀. We are not the same old life, we are not the same old life. Cause one man's food is another man's poison. Cause you cannot do it doesn't mean I cannot do it. White àti purple ṣó jọra wọn, green àti yellow ṣó jọra wọn, white àti dúdú ṣó jọra wọn. We never be the same. Lọ́jọ́ kọjọ́ kú jọra wọn, white àti yellow ṣó jọra wọn, yellow àti green ṣó jọra wọn, purple àti ṣó jọra wọn. We never be the same. Ìkan tí ò jọra wọn ẹ má fi wéra wọn. Ìkan tí ò jọra wọn ẹ má fi wéra wọn. We are not the same, we are not the same. Ẹ̀gbọ́n báwo ló ṣe fẹ́ jọra wọn? Ṣó jọra? Ẹ̀gbọ́n báwo ló ṣe fẹ́ jọra wọn? Ṣó jọra? Ìkan tí ò jọra wọn ẹ má fi wéra wọn. Ìkan tí ò jọra wọn ẹ má fi wéra wọn. Ẹ má fi wéra wọn. Kóńkó jábẹ́lẹ̀ kálukú lómi ṣe tiẹ̀. Kóńkó jábẹ́lẹ̀ o kálukú lómi ṣe tiẹ̀. Kóńkó jábẹ́lẹ̀ kálukú lómi ṣe tiẹ̀. Food is another man's poison. Cause you cannot do it doesn't mean I cannot do it. Yeah, white àti purple ṣó jọra wọn, green àti yellow ṣó jọra wọn, white àti dúdú ṣó jọra wọn. We never be the same. Lọ́jọ́ kọjọ́ kú jọra wọn, white àti yellow ṣó jọra wọn, yellow àti green ṣó jọra wọn, purple àti ṣó jọra wọn. We never be the same. Ìkan tí ò jọra wọn ẹ má fi wéra wọn. Ìkan tí ò jọra wọn ẹ má fi wéra wọn. We are not the same, we are not the same. Hello, mami. Hello, Fọlákẹ́mi. Ṣé dáadáa ni? Àlàáfíà ni mami. Ó ti sùn ni? Wọ́n sùn láìpẹ́ yìí. Èmi náà ní kí n gbóhùn ẹ̀ ni. Ẹ ṣé gan-an. Ọkọ mi mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ fún un. Bóyá láàárọ̀ ọ̀la lágbára Ọlọ́run kó lóun jí wá rí. Mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ fún un. Ó dà mí. Hello? Hello? Fọlákẹ́mi. Ó dà. Ó dà bẹ́ẹ̀ ó ṣe ọ̀pọ̀ mi. Tó bá di ní àárọ̀ ọ̀la. Bẹ́ẹ̀ni, mo sáré bọ́ sọ kí mo wọlé ọkọ ni. Hello?
Sùlẹ́lẹ́ alálẹ́ bá mà ní kó dáa fún ẹ aláàárọ̀ mà ní gbà fún ẹ ó ṣe wá jẹ́ ọmọ tèmi ló wá rí bálájọṣepọ̀ ní tipátipá kó má lè yẹ Sùlẹ́lẹ́. Mami ṣé kí ni ẹ ti bá mi báyìí ṣé yé mi ò ti bàjẹ́ báyìí ṣé mo ti ṣe léyà báyìí kí ni bàbá sọ ládùúgbò kí ni bàbá sọ ládùúgbò mami níbi ti bàjẹ́ níbi ti bàjẹ́ èmi ti bá mi yọ kí n kúkú lọ padà bí ṣe kó sọ. Fọlákẹ́mi ọkọ mi Fọlákẹ́mi tí ẹ ò bàjẹ́ ọkọ mi ayé ò bàjẹ́ orí ìwọ ni kó má jẹ́ kẹ́ni kankan gbọ́ káwá jọ fi ṣe iṣẹ́ onú ẹ̀kún àmúmọ́ra bẹ́ẹ̀ ni ọkọ ló ti tó ó ti tó orí tún lè ṣe tiẹ̀ ni kò ṣe tán lọ́hùn bẹ́ẹ̀ ni olówó orí ló ti tó kú gbogbo ara ló ń gbóná kó wọlé kó wá lọ bomi sára olówó orí ti tó. kódà ẹ kí o máa wò mọ̀ ọba rẹ̀ ọtí bọ́bá ẹ̀ mú lánàá ti pọ̀ jù ó dẹ̀ mú ọtí yóò rekete débi pé ó ń ṣe rádaràda lójú àgbo kódà mọ ìwé ẹ̀ á fẹ́ mú tó 9 or 10 bottles. In fact ọ̀rọ̀ bàbá yẹn kò surprise mi mo kàn fi ń rẹ́rìn ni Ọlọ́run. ó ti pọ̀ jù gbogbo tí ọba fẹ́ ṣe tó bá ti kọjá yìí ẹ pẹ̀lú ẹ̀ ibi tí ò dáa ló máa padà bá rẹ̀. lóòótọ́ ni òótọ́ ni rádaràda ẹ bóyá máa ṣayé nìyẹn torí pé tí kan ìfà bá ti ba yé ẹ̀jẹ̀ bó ṣe rí bó ṣe wá ń tọ̀ kiri àgbo tó ń mu tó ń domile lórí. Oh God. ìyẹn ló worst jù ìtọ̀ yẹn ni ayé bàbá yẹn ti bàjẹ́ o. ọtí ìfà ló fẹ́ pa. ṣé kí wàá gbé yín lọ́la àbí. rárá ẹ má ṣe yọ̀nù àwa náà ní mọ́tò tiwa ó tẹ̀ ní fọ́ọ̀tì. ẹ̀ẹ́. ẹ̀yà wàhálà all right take care. All right. Adé jọjọjọjọ ọmọ ẹlẹ tó ń lọ yìí ṣàdúgbò èlò gbé ni àti pé ṣé ṣọ́ọ̀bù ẹ̀ ló wá jálẹ̀. Sùlẹ́lẹ́ lábẹ́ kan dààmú orí ẹ̀ because o máa ń sọ̀rọ̀ nígbà mi bẹ́ẹ̀ tí ò ní làkàyè gbogbo alámọ̀pọ̀ ọmọ tó ń kọjá lọ àdúgbò yìí ló ń gbé ó dẹ̀ rí mọ́tò tó wá jálẹ̀ pé taizé ni definitely ẹ̀ tó wà taxi driver ni báwo ló lè jọra wọn. jọ ń torí Ọlọ́run ó ní rísìn ní ọmọ tí mò ń wò yìí ọmọ yóò gbọ́dọ̀ lọ kò gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀ yẹn. Sùlẹ́lẹ́ ẹ̀ẹ́sìkẹ́. jọ jẹ́ kí n bí ẹ lérè kankan ọmọbìnrin yìí ó mọ̀ ládùúgbò yìí dáadáa àbẹ́ẹ̀kọ́ jọ torí Ọlọ́run ṣé ẹni tó tún kàn rí fún ẹ láti fẹ́ tó lọ́rọ̀ ẹ̀ ò yé mi o. ìwọ ló ń sọ̀rọ̀ báyìí fẹ́ bíi ti báwo ni mí nídẹ̀ láti fẹ́ àní ọmọ tí màá rún pàpàpà pòpòpò lórí ọwọ́ yẹn. Sùlẹ́lẹ́ o fẹ́ rún ọmọ yẹn àwọn kókó wà pẹ́ẹ́bí tó bá ti sọ jáde máa ń wò pé ṣé bàbá ìmọ̀ nǹkan tó ń sọ ṣó ní làákàyè ṣó bọ́ṣá ìjọba bínú ṣé ẹni tí èèyàn toast tí ìwà àti òjò ní ọ̀rọ̀ àsọtì tí ìṣe pẹ́ẹ́jọ sọ wípé fẹ́ fẹ́ra yín jọ ṣé àǹfààní wà fúnrú èèyàn bẹ́ẹ̀ láti kàn ọ́n ẹni àwòṣà. jọjọjọjọ ó possible dáadáa. tó bá wá lèèyàn wá ń ṣe bẹ́ẹ̀ ó bí nǹkan tí ò yẹ ni pé ìgbádùn wà ní ẹ̀gbọ́n. pọ̀dọ̀rọ̀ ó yẹ kí jẹ́ kí n sọ tọrọ fún ẹ sórí dáradára tó ń bá kiri rún fọ́ ọmọ tó ń bá kiri yẹn sórí oríṣiríṣi ìjàmbá ló wà nù kí wọ́n máa ṣe dáradára kí wọ́n máa ṣe ranù kiri tó o bá karùn tó wá fẹ́rẹ̀ bí mẹ́fà lóyún pọ̀ ṣé ẹ̀mí ìwọ fún rẹ gbé láti bọ́ kàtà wọn káwáyọ̀ yẹn kúrò èyí tó rí ojú ẹ lórí etí ẹ ò bá wò torí mi mọ bàbá ẹ o ó sán lórí burúkú kódà ó gbóná ju àpárá lọ ó dẹ̀ níbọn. ṣé bẹ́ẹ̀ ni gbogbo ìtẹ́ ìbéèrè yẹn sọ ẹ̀ ní point Ọlọ́run ẹ̀ ní point rárá. ọ̀rẹ́ wọn tó ṣẹlẹ̀ sórí kí bàbá yẹn níbọn nìkan kọ́ ni tó wà lẹ́yìn kí ìbọn yẹn wúlò torí èrò tèmi ni wípé ìbọn tó ní lọ́wọ́ yẹn kó yìn fún bọ̀bọ̀ yìí lẹ́sẹ̀ tó bá tiẹ̀ ti lè kọ́ ẹsẹ̀ yẹn ìkan dànù nínú àwọn ẹsẹ̀ yẹn. ẹsẹ̀ òsì kó bá mi fi fọ́. lẹ́bi èmi ni mò ń bá ẹni jọ tó bá jẹ́ lórí ọ̀rọ̀ tá à ń sọ yìí ẹ máa gbúrò gbọ́ Ọlọ́run èmi lọ́mọ tí mo rí tó lọ yìí Ọlọ́run. ọ̀rẹ́
sórí dídúró ta dúró síbi káàrin etí bọ̀bọ̀ yẹn ó dájú pé òun ló fún ológbòjò yìí láàyè láti kàn máa sọ ohun tó wù tí ìyẹn bá débi tí ò bá bá wa àwa bá wa mi ká lọ. ẹ wo bí èmi ò ní bá wí èmi mọ̀ láì fún ọ̀bá yẹn lójú àmọ́ ẹ máa gbúrò gbọ́ lórí ọmọ yẹn o àṣebé mi ni. má bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí àlọ́ ẹ máa gbúrò gbọ́ ẹ fẹ́ sí àlọ́ sí ẹ jà ẹ lọ sí okùn lẹ́ẹ̀lẹ̀ ẹ jà rárá. bá ti gé eléyìí dànù ààrẹ máa wá. Bàbá ṣe láti pé òní ṣiṣẹ́ rẹ̀ bọ̀. Bàbá ṣe láti pé òní ṣiṣẹ́ rẹ̀ bọ̀ láyé wa. Bàbá ṣe láti pé. Jésù Kristi Olúwa wa. Àwọn àgbàdo fún ìránṣẹ́ gbogbo ogun tó ti ń bá rìnrìn àjò látọjọ́ tó ti pẹ́ Olúwa kó ti wọlẹ̀. Àdúrà Jésù Michael mímọ́ bàbá wa tọ́lọ́run wa. Bàbá wa tọ́lọ́run wa a fi ìránṣẹ́ ilé yìí ní ọwọ́ bàbá rí gbogbo ogun tó lè wà nínú ayé ìránṣẹ́ yìí. Ẹ máa wọlẹ̀ bóyá ẹ wọlẹ̀. Gbóhùn àdúrà sókè ẹ̀jẹ̀ Jésù kó wọnú mi lọ gbogbo àwọn àmì tá a fi sí ní ara Olúwa kó bá wẹ̀ ẹ́ sọnù. Àdúrà. Ní orúkọ Jésù Kristi ẹ̀mí mímọ́ bóyá àbídà lọ́wọ́. Ẹ̀jẹ̀ Jésù kó wọnú mi lọ bàbá rí gbogbo àbíkámi tó wà nínú ara ìránṣẹ́ yìí tó bá ti fi ń wẹ̀ Olúwa bàbá wa bàjẹ́. Gbogbo àmì tàbí tiẹ̀ lára bá mi wẹ̀ ẹ́ mọ́ Jésù Kristi Olúwa wa. Àwọn gbóhùn àdúrà sókè àwọn àtúgbà àdúrà gbogbo ìṣòro ìránṣẹ́ Olúwa kó bá a sọ ní pẹ̀lẹ́ pàápàá àdúrà. Yorùbá Jésù Kristi Michael mímọ́ Olúwa ẹlẹ́dàá ṣẹ̀dá gbogbo ìṣòro rẹ. Gẹ́gẹ́ bí ọ̀tọ̀ olúmọ lónìí ẹ wọlẹ̀ ẹ máa wọlẹ̀ ẹ máa wọlẹ̀ ẹ máa wọlẹ̀. Àmín. Hallelujah méje. Hallelujah, 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 hallelujah. Arábìnrin àdúrà ẹ̀ ti jẹ́ tí wọ́n gbà. Ẹ wá gbé omi ẹ gbé lọ sí bathroom lẹ́yìn bẹ́ẹ̀ yẹn kẹ́ lọ fi wẹ̀ tẹ̀dẹ̀ ní tí mo ní ìgbàgbọ́ pé gbogbo òṣòro pátápátá Olúwa máa bá yín wẹ̀ sọ̀rọ̀. Ẹ ṣeun alàgbà. Dádúrà mi ládé o, dádúrà mi ládé o, wo bí mo ṣe ń ṣe nílé rẹ̀ o bàbá. Dádúrà mi ládé o, dádúrà mi ládé o, dádúrà mi ládé o, wo bí mo ti ń ṣe nílé rẹ̀ o bàbá. Dádúrà mi ládé o, dádúrà mi ládé o, wo bí mo ti ṣe nílé rẹ̀ o bàbá. Dádúrà mi ládé o, Olúṣẹ́gun Olúṣẹ́gun ní bàbá, Olúṣẹ́gun Olúṣẹ́gun ní ọmọ, Olúṣẹ́gun ní ẹ̀mí mímọ́, Olúṣẹ́gun 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 ní bàbá, Olúṣẹ́gun Olúṣẹ́gun ní ọmọ, Olúṣẹ́gun ní ẹ̀mí mímọ́, Olúṣẹ́gun ní mẹ́ta lọ́kan. Olúṣẹ́gun Olúṣẹ́gun ní bàbá, Olúṣẹ́gun Olúṣẹ́gun ní ọmọ, Olúṣẹ́gun ní ẹ̀mí mímọ́, Olúṣẹ́gun ní mẹ́ta lọ́kan. Yango kí gbogbo wèrè báyìí náà. Ní òun kàn ká dúró síbẹ̀ kan dúró wèrè kan lálẹ́ sí báyìí. Ẹ náà ibi ọ̀gẹ̀dẹ̀ la kan lálẹ́ sí náà níbi tó síbi church yẹn. Ọ̀gbẹ́ni dá mi lóhùn yọ. Ti ń bọ̀ jàre, wọ́n ń ṣe bí wèrè. Ayé ògbó ṣẹ́gẹ̀dẹ̀ kan báyìí. Bọ̀bọ̀ yìí. Bọ̀bọ̀ yìí gẹ̀ ṣé òun rántí bọ̀bọ̀ yìí ni? Ṣé wàá sọ pé òun mọ̀ ni? Kí ni problem wẹ̀rẹ̀ láti máa lọ wo àwọn èèyàn tó ń wẹ̀ káàkiri kó máa arípo obìnrin bí a ṣe tí bí. Bó ṣe máa ń ṣe nìyẹn ládùúgbò máa ń sọ̀rọ̀ bọ̀bọ̀ yẹn gan Ọlọ́run ó máa ṣe ìyàjẹ́ lẹ́nu. Máa jẹ́ kó mọ orí yàn tí mo jẹ́ lónìí. Ọlọ́run ṣó ti yẹ? Olúṣẹ́gun Olúṣẹ́gun ní bàbá ní bàbá, Olúṣẹ́gun. Ayé ẹ̀ máa bàjẹ́.
gbogbo ara lògùn ẹ̀ o èmi níbo mo ti. tó tọ́ ẹ̀ sì ṣòro ayé ẹ̀ báyìí ṣòro ayé ẹ̀ pẹ̀lú gbére orí burúkú tó ń sà. ọba bí ẹ̀ olùṣọ́ ẹ pẹ̀lẹ́ bàbá. ojú tí mo gbọ́ yẹn ló jẹ́ kí n máa kátẹ̀lé yín bọ̀. bàbá tẹ́lẹ̀ kan mọ̀ èyí tó ṣẹlẹ̀ ni pé. akọ̀rin níbẹ̀ tó ń yọjú wẹ nìkan nínú bẹ́tírù mi mẹ́rin ṣọ́ọ̀ṣì mẹ́rin ó ti yẹ èmi ọkọ mi pariwo lè n fẹ́ fọ́kìdì ìmọ̀ lórí but ọ̀rọ̀ kan yọ ọ̀rọ̀ tí wàá mú ibà ó ti yẹ mẹ́rin tó ṣẹlẹ̀ ni ẹ. ìwọ ọkùnrin ẹni ẹlẹ́ni ń wẹ̀ ó lọ ń yọjú wò ó mọ tó ń wẹ̀ dànù àmọ́ bóyá ohun tó fojú kó ló ṣàkóbá yìí fún báyìí ẹ mọ tó ṣẹlẹ̀ ẹ̀yin lámi ẹ máa ṣe fẹ́fọ̀ kan fún mi ìrànlọ́wọ́ tẹ́ fẹ́ ṣe fún mi náà ni pé ẹjẹ́ àjọ gbé ní ìsìn kájọ gbé ká gbé lọ sí hospital nígbà mo ní kájọ gbé lọ sí ilé ìwòsàn. ṣé wàá ókè ṣá. ẹ wọ ẹ jẹ change network ní àgbẹ̀ ni olùṣọ́ hospital kọ. Pásítọ̀ Peter Pásítọ̀ Pétérù. Olúwàbà. Àbà báwo. Ṣé ọ̀rọ̀ ṣe? Àbà. Wà á kò. Sọ́ndé. Láti pẹ́ lọ́la. Wà ọ̀rẹ́ ẹ̀ mà ni wọ́n bí wá sí hospital ọ̀rẹ́ mi. Sùlẹ́lẹ́. Sùlẹ́lẹ́? Kí ló ṣe? Mọ́tò gbà náà. Mọ́tò gbà kẹ̀. Láì ṣọmọdé débi kó máa jáná àbò ń wòran kí ló ṣẹlẹ̀ gangan náà? Nǹkan tí a gbọ́ ni pé wọ́n ní gẹ́ẹ̀ kan wẹ̀ pé wà lọ yọjú wo àwọn bọ́ìsì àdúgbò bọ́ ṣe rí nìyẹn wọ́n ṣà ń lé bọ́ ṣe ń lé. Mo dẹ̀ máa ń kìlọ̀ fún bọ̀bọ̀ yìí mo dẹ̀ máa ń sọ fún bọ̀bọ̀ yìí nǹkan tó wá ń di ìwúra ṣé kò tán sí ó ti rí ìdí àkọ́ṣù a máa sọ fún gbogbo obìnrin àdúgbò ló máa lékè ló máa lékè mo fẹ́ rùn mo fẹ́ fọ mo fẹ́ ṣé kò wà tán báyìí ṣé kò tán báyìí wá ṣé kò pọ̀ ó pọ̀ o tó bá dé gbogbo orí ẹ̀ báyìí ó ń ṣẹ̀jẹ̀ ọlọ́run jẹ́ kó yè bí àná ìlú ẹ wò di bẹ́ẹ̀ sì tẹ́ lè ṣe ni ẹ lọ wò ọ̀rẹ́ yín tí à ní ẹ lọ wò lọ́sítà. ṣé mi lọ sí kí ni ọ̀hún máa jẹ lọ́wọ́ tá ni rírọ̀ o. ó ti lọ ẹkọ sọ́rẹ́ tiẹ̀ dóò tiẹ̀ tíráànù wa sọ fáwa ó dáa kádẹ lọ bọ̀ wọ́n ti ń tẹ́kẹ̀ kó sọ́kàn tó kà wá àwọn fámìlì ẹ̀ ló bá lọ bá irọ́ ọkọ̀ tó jẹ́ ló yí o aṣọ fún kò gbọ́n tápẹ́ dá aṣọ fún tápẹ́ aṣọ fún sí ó gbà ní kò ní rí báyìí so kó dá máa mọ àwọn fámìlì ẹ̀ ló máa lọ sọ fún kò ṣáwa ọkọ̀ kan ẹ̀mí o oore kan tí mi máa ṣe fún rẹ̀ máa pe mọ́mí ẹ̀ máa pa àwọn ẹbí ẹ̀ kan lọ wò ṣóyí ẹ̀ tára ẹ̀ bá ti wá yàtọ̀ àwa lọ wò lé àwa tó kó lálé fún tó bá dẹ̀ ti kú àwọn ẹbí ẹ̀ náà ní kí n tèmi ọ̀rẹ́ làwọn méjì wẹ́ kò sí ọ̀la ọbẹ̀ ṣáà ti sọ̀rọ̀ sí at least tí nǹkan bá ṣáà ti happen náà lẹ́yìn jẹun lórí accident lórí gbogbo ọ̀fẹ́ bímọ ọ̀fẹ́ ṣe náà lẹ́ fi ń jẹun tí tó bá dìrọ̀lẹ́ bí a ṣe wá ń gbò méjì sẹ́lẹ̀ o ṣáà ti gbó lọ́wọ́ rẹ wa. òfò ni èmi ni Ọlátúnjí tó ní hospital. olùbẹ̀ tí a lọ sí sọ sálárì ẹ̀. ẹ bá dùn ẹ náà ni. dókítà ló sanwó sí kántà tèmi ní. irọ́ o ní fi gba sálárì. ojú ológbò ìyẹran irú ẹkùn ìyẹran apá akẹ́kì kápátá apá ọ̀wọ̀nìwọ̀n kì í kági oko ọjọ́ tí ọ̀wọ̀nìwọ̀n bá dì márùkọ báyìí ìgbé ayọ̀ ní máa ń ké ọ̀pọ̀tọ́ ọlọ́mọ ìwọ ọlọ́mọ́rọ́ kankan lọ́mọ́rọ́ kẹjọ lọ́mọ́rọ́ kàkéèké àfihàn sọ̀rọ̀ owó mẹ́ẹ̀ẹ́dínlógún tí ń bẹ nu ẹsẹ̀ yìí ẹ̀sọ́ ọ̀rọ̀ náà ẹ̀sọ́ domi ẹ̀sọ́ dẹ̀jẹ̀ kó má ṣe ní ọmọ olótùúfẹ̀ lára ó dùn ọ́ àfi kó dùn ọ́ títa ríro báyìí là kọlà tó bá ti jiná tán ìgbẹ́yìn rẹ̀ á dùn ó wá kún kankan ń fún ọ ní ìgbà kan tó ọmọ abomi sí ń wà fún ọ ní ẹbu kékeré kan ẹbu yìí ọmọ dà sínú omi yìí tó bá ti délé láago 12 òru ibi tí ẹsẹ̀ ń tọ̀ ibẹ̀ lọ́dọ̀ ni máa da omi yìí sí omi tí mo wá fún ọ yìí àtẹ̀bù tí mo fún ọ yìí ọmọ fún mi yìí ọmọ fi wẹ̀ sínú ìgbà kan ọ wá gbé omi yìí ọ̀rọ̀ ní dà síbi tí ẹsẹ̀ ń tọ̀ ní aago 12 òru gbogbo odidi ọjọ́ 21 ni wọ́n fi wẹ̀ ọ wá lọ ni máa dà síta ojú kankan ò sì gbọdọ̀ rí ọ ọgbọ́n àbọ̀ dáhùn. àti bẹ́ẹ̀ lọ fún
ká mi pé kí ìwọ tún dúró ṣe. Àwọn aṣọ mi ò tí ì gbẹ ni mo dẹ̀ fẹ́ kó wọn lọ sí skútà aṣọ àti mi kò tí ì lọ máa tó gbẹ ń sìn. Tí a ṣe tí mo fọ ẹgbẹ́ wa owó kí tún lélẹ̀ tó tún kà ẹ̀. Dádà owó tí mọ́mì fún mi ni. Mọ́mì ẹ̀ kó fún ẹ. Ìyá dá mi pé. Yes dear, ẹ ti dé. Mo ti dé. Ó mà yá yín. Ó yá mi. Owó kí lówó tó tún fọ́mọ ẹ̀. Ṣé rí gẹ́gẹ́ bí obìnrin a máa ń nídìí àwọn nǹkan kan tá a máa ń lò tó jẹ́ pé mi ló máa lè sọ fún kò ní lè sọ fún yín ìgbà tó dẹ̀ ti sọ fún mi ó ti yé mi owó ẹ̀ ni mo fún because kò ní lè máa ṣàlàyé àwọn nǹkan obìnrin bẹ́ẹ̀ fún bíi toiletries and other things tó máa need tó jẹ́ tóbìnrin. ok mo ti gbọ́ mi ò ní fàyè lẹ̀ kó bọmọ jẹ́ fún mi wáyé kí n máa bọmọ jẹ́ báyìí gbogbo owó tó béèrè ni mo ti fún tó bá dẹ̀ ti náwó tí mo fún tán kó jẹ́ kí n mọ̀ màá sàdé owó mi sákàtì ẹ̀ wá lọ sí ATM káàdì ẹgbàá ó gbọ́ mi ní fàyè yẹn lẹ̀ fún ẹ. Owó tẹ fún mi yẹn ò tó mi mọ́ mi ẹ̀wọ̀ ẹ̀bọ́ kan yín sọ̀rọ̀ owó yẹn ò kéré kò sí nǹkan tí mo fẹ́ jẹ́ ibi dáàdì ṣe máa ń ṣe. owó tèmi náà gbà lọ́wọ́ ẹ̀. Ẹ̀wọ̀ ẹ̀bọ́ kan yín sọ̀rọ̀ owó yẹn bàbá náà kẹ́ mi mo lọ́wọ́ ẹ̀ máa ti fún ẹbí sàn lélẹ́yìn ni ẹ máa kawó lé mi lọ́wọ́ bí ọmọdé kí ni àwọn abẹ ṣe báyìí owó tán fún yàn bí tí ó tẹ̀ tó ọ̀rọ̀ mi máa tún máa gbà lọ́wọ́ yìí. Wo mo máa sá lọ ni ọ̀rọ̀ mọ́mí àti dáàdì ti sùn ṣé bí mo ṣe máa bá láìfì mi lọ lélẹ̀ tó máa ka 1,000 1,500 5,000 sí mi lọ́wọ́ tí mọ́mí bá tún fẹ́ help pé kí wọ́n fún mi lówó dáàdì máa gbowó lọ́wọ́ mi pípọ́ ọmọ kékeré ni mí wọ́n máa treat mi bíi pé mi kì í ṣe ọmọ wọn ṣé ìjọ òun mo fẹ́ ṣe gbogbo eléyìí dà. tí wọ́n ti sá lọ báyìí sìn wọ́n bá ti béèrè mi lọ́wọ́ ẹ̀ sọ pé mi mọ bí tí mo wà o because mi ìfẹ́ wàhálà ó ti sú mi nà èmi ni wọ́n máa take care ara mi. ṣé orí bíbẹ́ lògùn orí fífọ́ ni nígbà tó sọ pé ò fẹ́ sá lọ níbo ló fẹ́ sá gbà mí bó o bá tiẹ̀ ro ti anybody o ò lè ro ti mọ́mì mi ṣé o mọ̀ pé tó bá ti sá lọ o kọ́lé àìsàn sí mọ́mì lára nìyẹn káàtẹ̀ gbà pé bàbá gbogbo ayé ni bọ̀ ìyá ń kọ́ wo bí advice tèmi máa fún ẹ lélẹ̀ abẹ́tà kó rọra gbà bẹ́ẹ̀ bí wọ́n ṣe ń treat ẹ bóyá kó pe mọ́mì sẹ́gbẹ̀ẹ́ pé mọ́mì o tẹ bá fẹ́ fún mi ní nǹkan o ẹ má jẹ́ kí dáàdì mọ̀ bóyá o fẹ́ gbà nǹkan lọ́wọ́ dáàdì rẹ̀ ni o ní jẹ́ kí mọ́mì mọ̀ pé o fẹ́ gbà nǹkan advice tèmi máa fún ẹ nìyẹn o. mo ti mọ̀ fáwọn náà ló máa support o ti ever support mi rí. tani kí support àwọn òbí wa ló máa support. ẹ kúlé o. ẹ káàbọ̀. ṣé ṣe lè. wá bí wá má ì tẹ̀ ìjókòó náà. ṣebí nǹkan ló sọ fún mi ní pé o máa dé lálẹ́ àná. ó dẹ̀ ń wo aago irú aago wo ló ń wò. babe ṣòrí àwọn guys ẹ lẹ́yìn tá a kúrò ní club yẹn lánàá wọ́n tún gbé mi lọ sí club mi ní láti rí bó ṣe ń waste owó irọ́ ni bó ṣe ń ba owó nínú jẹ́ bíi pépà o miss mo kárí ẹ o kárí ẹ ó dẹ̀ dùn mí. ó dùn èmi gan fún ara mi ó dùn ọ̀rọ̀ ara mi ó dùn mí. in fact. bọ́ kí ló ṣẹlẹ̀ gangan kí ló dé kí ló tún jẹ́ pé gbogbo club tó wà lẹ́kọ̀ọ́ ilẹ̀ mọ̀ tí wàá mọ tẹ̀kọ́ yìí nìkan gbogbo club tó wà south west ilẹ̀ mọ̀ mọ̀jú kẹ́ máa lọ from one club to another kí ló dé kì í ṣọmọdé mọ́ náà lè continue báyìí náà lè continue báyìí náà dé stop ẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan. má bínú mo ti gbàgbé pé ìwọ ló wà lórí ìjókòó. my dear friend caretaker ó ti wá ó dẹ̀ ti ní ká sanwó lé wa èmi àti dá mi pé a ti tún tiwa jọ tiẹ̀ ló kù. babe I'm fully loaded. irọ́ ni. jẹ́ kí n wọlé. ọmọ mi ọ̀rẹ́ mi jọ́mọ̀ wà ń bí o ṣé wọ́n gba ṣíà mi. bẹ́ẹ̀ni owó kọ̀. ọmọ yìí ìfà tó láhùn o akágàn ni ẹ o. kí ni ó jẹ́ jókòó tiẹ̀ ọmọ dádì. káàbọ̀ sà. dáadáa ni. Excellency. ẹni mú ẹ̀kọ́. Madam gbé kí n mú ẹ̀kọ́ yìí. ìyàwó mi. nígbà yẹn wọ́n ń jáde wọ́n mú lé mi lọ́wọ́ pé nígbà yẹn bá dé o kí n mú fún yín o.
Dọ́là ò lè lọ náà. You can't go. O ò lè fi mí sílẹ̀ náà. Kò dáwọ́ ń ṣayé báyìí. Kí ló fẹ́ sọ pé mo ṣe fún ẹ̀sìn tó fi fẹ́ fi mí sílẹ̀? Mímọ̀ pé o ní anything tó ṣe fún mi. O ò ṣe anything fún mi. Ó ti sú mi ní. Aṣọ́rí tí bá ní kí n fọ́ sára mi láti dúró. Mo lè gún ẹ̀pá lóru. Dọ́là ò lè lọ́nà. Wà á ní reason tó ṣe sọ fún mi pé o fẹ́ máa lọ́nà. What have I done to you? I love you. I still want you around me. Love. Ọlọ́run tẹ̀ kó ṣe èmi nìkan kọ́ lóbìnrin tó máa kọ́kọ́ jáde nílé bẹ́ẹ̀ ni tó bá tún yá ẹ̀ wà tún wóbìnrin mi wà tún fẹ́ sílé. This is not fair. You must have a cogent reason for you to say I want to go. Wọ́n ń ṣe ilé ayé bẹ́ẹ̀ yẹn náà. Nǹkan kan tó wà mọ̀ ni pé ìṣòro tó wà ní ilé ayé ẹ̀ àfi káwọn fámìlì ẹ̀ bẹ̀ jáde sí. Wo wá gbọ́ sórí jẹ́ kí n sọ kìíní kan fún ẹ má ever pe nọ́mbà mi mọ́ torí lílọ tí mò ń lọ yìí ilé ọkọ mi ni mò ń lọ tó dẹ̀ máa san mí dalẹ́ kọ́ ìgbàyọ̀ òṣì yìí. Why? Why kí ló dé tó wá fret lórí 15 million náà fún dájẹ́ fílẹ̀ fún kó máa kó lọ náà ó lè fílẹ̀ bí mo bọ́ ìfi 15 million naira sílẹ̀ kó ókè ó mọ tó ṣẹlẹ̀ fílẹ̀ fún èmi á fún ẹ of course máa fún ẹ lọ́wọ́ ara mi okay máa transfer ẹ sórí àkáǹtì ẹ níbi tí mo wà ẹ ṣótán how much is 15 million now máa transfer ẹ just leave him. Let him go. All right. Should you go? Okay. See you later. Ìwọ kì í ta fẹ́ràn ẹ̀ ló ló pé jàre. 15 million, sir. What? Ní kí ni? Sorry, slip of tongue and stupid thinking. 25 ni jálẹ̀, sir. Okay, 25,000. Okay, ní 15 million. Wọ́n ti mọ́tò ìlú náà wá ń ta mọ́tò.
Màá fún ẹ tá bá ti débi tá à ń lọ sí màá wọ́n ẹ̀ bá tó bá ti débẹ̀ wá dẹ̀ ra wa kó fún mẹkáníìkì ẹ̀kọ́ ra. Then àwọn boys for mọ́tò ẹ̀ sàn. Fáwọn èèyàn 5,000 mo mọ̀ wí 500 ló wọ̀n bẹ̀ fún 5,000. God bless you sir. Yes na àwọn náà ṣáà jẹun. Ní wáyé tí sà. Àmì jàre àwọn náà ní family tó máa bọ̀ so let them spend our money. A máa gbọ́rọ̀ ìlú wo máa ń láronú. Àbí tòótọ́ lọ̀gá mi ṣe oògùn owó ni 15 million. 15 million lọ̀gá mi kàn mú kékeré bẹ́ẹ̀ kí just 15 million. Tó bá jẹ́ bíi 10 ìyẹn á jẹ́ Kaduna. Nígbà táwọn obìnrin àdúgbò ti ń mọ̀ ní ìsìn ìpọ́gà mi ṣoògùn owó kó má jórí àwa ọmọọṣẹ́ wọn ló máa wá parí sí nígbà táwọn obìnrin ò bá fẹ́ wọn mọ́. Èmi dẹ̀rẹ̀ mo jẹ́ obìnrin half man half girl ni mí kó má lọ di pé ọ̀gá máa ní kí n yẹ́yìn sáwọn má bá lo olúwa ẹ̀. I wanna feel this song, that song you play today, this song I need tomorrow. Just put the music on. Hey Mr. DJ, put it on replay. Hey Mr. DJ, don't stop the music. Hey Mr. DJ, put it on replay. Hey Mr. DJ, don't stop, yeah. 'Cause I love this song. Play this song you play today, this song I need tomorrow. Just put the music on. 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 Ìbàdí ìlẹ̀kẹ̀ kó má gbọ̀n bí ṣẹ̀kẹ̀rẹ̀. Ìbèbè ìlẹ̀kẹ̀ ó kó má ṣẹ̀ bí ṣẹ̀ṣẹ̀. Ìbàdí ìlẹ̀kẹ̀ kó má gbọ̀n bí ṣẹ̀ṣẹ̀. Ìbèbè ìlẹ̀kẹ̀ ó ní ẹ̀ṣẹ̀ bí ṣẹ̀ṣẹ̀. Body bounce like ball felele. Let it down like ball felele. Yeah. So let your booty bounce like ball felele. Make it bounce like ball felele. Are you surprised? Yes. Yeah. Oh, pé kí ló ń ṣẹlẹ̀ pé mo gbé ẹ wọlé àdẹjọ́ sùn mọ́jú ní èdè fọwọ́kàn ẹ somehow. I know it's strange. Ọkùnrin àti obìnrin wọnú yàrá wọn dẹ̀ tilẹ̀kùn, nothing happened. I know it's strange. The fact is, I don't just want you for just to have you and let go. No. I wish to keep you forever. Yes, I was surprised. Mo rò pé bóyá mo ti ṣe nǹkan kan ni àjọ wà ń bíbá ẹ lánàá ẹ̀ ṣe nǹkan kan ẹ̀ fọwọ́ kàn mí. Mo rò pé bóyá mo ṣe nǹkan tí ò dáa ni. Nígbà tí mo tún jí láàárọ̀ before kí n tó lọ fashion mo rò pé bóyá tún ti bínú jáde ni. Actually, mo ṣe nǹkan kan tí ò dáa. I realize I do not just want you for a short one, you know. I want to keep you for life. I want you to marry me. Marry you? Yes, I know it's strange, but actually do not have any woman in my house. As big as this house is, I can't. Yes, and I want you to be the one. Please. Don't say no, because if you say no, you're going to spoil my day. Huh? A yes will make me happy, right? Please. Can't be. What is Bele. Èsì wo ló sọ pé o fún màá nìyẹn náà? Mi ì sọ kankan fún wọn, mi ì dá wọn lóhùn. Why? Ṣé ìwọ yóò máa yẹn dàgbà ni? Wọ́n máa ju dáàdì mi ló mo ṣe ń wù, wọ́n ti dàgbà jù. Téèyàn nìkan. Ẹ nà án. Dá mi pé kí ló dé tó máa ń ronú báyìí? Kí ló dé tó máa ń ṣe báyìí? Ṣé bó sọ wípé ńgbà tẹ́jọ wọlé, ó fún ẹ lówó, kò dẹ̀ bẹ́ẹ̀ ṣe anything.
definitely ó love ẹ kò fẹ́ ṣe é bí àwọn ọmọ street àwọn ọmọ orírìn kò fẹ́ ṣe é bẹ́ẹ̀ ni now. Mi ò lè fẹ́ wọn, mi ò ní nǹkan kan tí mo fẹ́ fi wọn ṣe. A ní mi lè fẹ́ wọn sẹ́. Dá mi pé ìrí tèmi rí mà nìyí ẹni tó calm tó tutù tó gentle tó jẹ́ pé èèyàn téèyàn lè dúró tì for like hours nínú èèyàn máa dùn ni. Lizzy ìwọ ló ṣe máa pa mí, ìwọ ló máa báyé mi jẹ́. Ṣé mo reason why I lo 6 hours ní club yẹn? Báwo ló ṣe wá rí ìdìmọ̀ yẹn pé wọ́n love me o, wọ́n gentle o, wọ́n cool o, wọ́n ṣe oníwàhálà, wọ́n lè sáré rí òdìwọ́ bẹ́ẹ̀ yẹn. Dá mi pé àwa la wà nígboro, àwa la mọ ọkùnrin tó pè obìnrin, àwa la máa sọ èèyàn tó dáa fún ẹ. Tí ẹ dúró náà nígbà tó sọ pé màá nìyí olówó lọ́wọ́ ṣé ìwọ rí pé èèyàn bẹ́ẹ̀ yẹn ló dáa fún ẹ? Àbò fẹ́ jókòó ti èní dáàdì fún mi ní 1500 mọ́mì fún mi 2000 dáàdì gbà lọ́wọ́ mọ́mì ṣe kinní kan ṣé o mọ̀ pé tó bá bẹ̀rẹ̀ sí ní fẹ́ má nìyí tó tiẹ̀ wò tó fún ní chance ó máa relieve àwọn mọ́mì náà ìwọ náà wà dẹ̀ bọ́ nínú pé o ṣe ń retí owó lọ́wọ́ dáàdì o ṣe ń retí owó lọ́wọ́ mọ́mì ṣé ìwọ mọ̀ pé yẹn pn. Ó jẹ́ kí wọ́n sọ fún ẹ mi ò ní nǹkan tí mo fẹ́ fi máa yẹn ṣe máa yẹn ti dàgbà jù number 1 number 2 ọmọ tó bá lówó bẹ́ẹ̀ yẹn máa yẹn lówó gan ọmọ tó bá lówó bẹ́ẹ̀ yẹn ó mọ̀ pé mo máa wá gentle girl ọmọ tó tutù tó máa fi lò gbà ní èmi ò fẹ́ sọ pé wọ́n lò mí o àbí wọ́n fẹ́ lò mí bọ́ èmi ò lè fẹ́ wọn mi trust owó wọn wọ́n ti lówó jù. ọ̀rọ̀ ẹ máa pa mí lẹ́rìn Ọlọ́run o ò lè fẹ́ wọn jọ má bínú ṣe bí wọ́n lọ sọ fún wa pé má nìyí lówó lọ́wọ́ ó wà okay my dear friend wọ́n tọ́ ẹ̀yìn because tó bá jẹ́ pé mi ni wàhálà ẹ̀ máa gbà fún torí mo mọ̀ pé mo ti wà nínú owó mo ti ń wẹ̀ nínú owó báyìí. ọ̀rẹ́ mi okay kásẹ̀ gbà wípé o ò fẹ́ fẹ́ but wọ́n ti ṣe fún chance wọ́n lè máa rí nǹkan díẹ̀díẹ̀ gbà lọ́wọ́ ẹ̀ ọmọ àwọn mọ́mí àti dáàdì náà á lè fúyẹ́. ó dáa mo ti gbọ́ o máa rò ó. Dá mi pé wàá rò ó dáa èmi ò ní kó má rò àmọ́ mo fẹ́ kó o rò ó dáadáa kó lè pay man yẹn kó lè pay ìwọ náà kínú ẹ lè dùn at the end of the day kínú ẹ lè dùn at last. ó support mi rí so wọ́n ti mọ̀ o ní ìdí mo ti gbọ́ máa rò àwọn wà nǹkan ṣe. tí ẹ mọ̀ ń ṣe. a máa ní láti lọ bá a ní o ká ṣe nǹkan tó bá fẹ́ fún. ṣe nǹkan tó bá fẹ́ lecturer. Oh baby, it's not what you think. Mommy gbé ká lọ bá anyone tó bá fẹ́ ká fún now. Àbí kí ló feel? Oh better because máa yí nìkan ni problem mi. Mi gbọ́dọ̀ lose iṣẹ́ máa yí o. Níbo ló ti ń bọ̀? Níbo mo ti fẹ́ máa bọ̀ tí ìbá ń ṣe library. Mo ti fẹ́ kàwé, orí ọ̀tá mi ti fẹ́ yí. Ó ga o. Kí ló ṣẹlẹ̀ ẹjọ́ ẹ má bínú excuse me, mommy ló ń pè mí. Hello mommy. Báwo ni? I'm fine. Ọkọ mi kí ló dé tó wálé ní last weekend? Ewu mommy mi lè máa wálé every weekend now. Kí ló tó sọ̀rọ̀ báyìí? I'm planning for exam now. Ṣé ìwọ mọ̀ pé bàbá ẹ̀ máa sí mi lórí ni pé mi ò jẹ́ kó wálé, o wálé mi ò sọ̀rọ̀? No, I'm not going to tolerate that. Tí máa wálé ńsìn gbà yẹn lẹ máa ní kí n máa fọṣọ kí n máa fabọ́. Mi ní lè ráyè kàwé tó yẹ mo yẹ dúró sí school tí mo kú kí n kàwé tí mo fẹ́ ká wọn zàfọ́rọ̀. Ẹ̀yin ìgbà náà kọ́ ọ à ń dààmú ẹ̀ ṣé tó bá wà nílé ṣé mi ni màá fọbọ́ fún ẹni àbí tó bá wà nílé mi ni màá gbálẹ̀. Ìgbà wo ló máa wà nílé tó ní ṣiṣẹ́ ilé? Tabajù ti parí exam máa wá. Excuse wo ló fẹ́ kí n máa fún bàbá ẹ̀ sìn? Okay, mo máa wá next weekend but mi ní wá láti Friday o Saturday ni mo máa wá mo dẹ̀ máa lọ Sunday. Is that okay? Ṣé wọ́n mọ̀ pé tó bá yá ń sìn á ní pé mi ni mò ń bú ẹ ni mò ń bú ẹ ni mò ń bú ẹ mi mò ń bá ẹ jẹ́ mi fẹ́ wà lápapẹ̀ o kò wálé o alright màá máa retí ẹ. Okay, bye bye. Bye bye, I love you too. Ara mọ́ mi ti pọ̀ jù. Jọ dúró náà ti fẹ́ béèrè question kan lọ́wọ́ ṣé o gbé ládùúgbò wa mọ́ ni. Àdúgbò yìí tó jẹ́ pé èrò ti pọ̀ jù ó ti máa ń wà crowded jù I don't like that place. Mo ti step up sí mo ti ń gbé 3-bedroom flat. Wow. Even though tó bá tiẹ̀ jẹ́ pé àwọn mẹ́ta là ń gbé bẹ́ẹ̀ bọ̀ 3-bedroom flat mo ń gbé. No wonder mi rí ládùúgbò wa mọ́. Èmi ò like àdúgbò yẹn ó ti wà lókà jù. Ẹ wo. Juju shojo we never be the same lọ́jọ́ kọjọ́ kújọra wọn white àti yellow ṣojọra wọn yellow àti green ṣojọra wọn purple àti ṣojọra wọn we never be the same.
báwo ló ṣe fẹ́ jọra wọn ṣọ́jọ́ra ẹ̀gbọ́n báwo ló ṣe fẹ́ jọra wọn ṣọ́jọ́ra nǹkan tí ò jọra wọn ẹ má fi wéra wọn nǹkan tí ò jọra wọn ẹ má fi wéra wọn ẹ má fi wéra wọn kóńkó jábẹ́lẹ̀ kálukú lómi ṣe tiẹ̀ kóńkó jábẹ́lẹ̀ o kálukú lómi ṣe tiẹ̀ kóńkó jábẹ́lẹ̀ kálukú lómi ṣe tiẹ̀ kóńkó jábẹ́lẹ̀ kálukú lómi ṣe tiẹ̀. We are not the same old life, we are not the same old life, 'cause one man's food is another man's poison, 'cause you cannot do it doesn't mean I cannot do it. Yeah, white àti purple ṣojo green àti yellow ṣojo white àti dúdú ṣojo we never be the same lọ́jọ́ kọjọ́ kújọ white àti yellow ṣojo yellow àti green ṣojo purple àti ṣojo we never be the same nǹkan tí ó jọra wọn ẹ má fi wéra wọn nǹkan tí ó jọra wọn ẹ má fi wéra wọn. We are not the same old life, we are not the same old life. We are not the same old life, we are not the same old life, we are not the same old báwo ni. wọ́n ó kè jàre. ọ̀gá ọ̀rẹ́ mi ojú ẹ̀ dán. lọ́wọ́ òróró. ó ga. ó wà okay ó fine àmọ́ nǹkan tí mo feel ni pé tó bá yẹ pé native ló wọ ni ó bá ti look nice. native ṣá. kí ni. má bínú ọ̀rẹ́ ó ti bínú mo mí pé bó ṣe sanra tó tẹ̀lé ọ̀nà ògbẹ́. mi ò tí ì gbé dọ́dún ẹ̀ má fi mí kọ́rọ̀ ọ̀sọ̀ ṣe ti gbọ́. ẹ ṣáàjẹ́ àlọ́ ẹ pẹ̀lẹ́. àti gbọ́ ó dá ìgbà wo ló dà báyìí. máa expect wà lálẹ́ yìí tá a bá délé ni bóyá alẹ́ ọ̀túnla. ọ̀túnla báwo. ọ̀nà aṣọ yìí bọ̀. Jálọ. PJ mú nǹkan bọ̀ ọ́. mo trust ẹ PJ ọmọ mi. bóò ni. báwo ni. ọ̀rẹ́ bóò ni. mo wà okay. báwo ni ibi tó lọ. wàhálà wà o. wàhálà kí ló ṣẹlẹ̀. dókítà sọ pé mo ti lóyún. dókítà sọ pé o ti lóyún àbò lóyún. mo ti lóyún. olóyún. I'm happy for you. Olúwo ṣe o. Olúwo ṣe ń wo. Ọ̀rẹ́ mi. Ṣẹ̀gbọ́n má bínú. Ta ló lóyún? Ṣé ló lóyún? Ṣé Bámidélé ló lóyún? Wọ́n sọ bẹ́ẹ̀ náà. Mo wí náà. Ọ̀rẹ́ nìyá méjì. Kí ni gbogbo rábìṣì tó ń sọ yìí náà? Ṣé mo pé ìwọ ló kọ́ mi sí gbogbo rábìṣì tó wà lẹ́yìn? Ṣé mo pé ìwọ ló máa bà ayé mi jẹ́ last? Ṣé mo pé ìwọ ló dẹ̀ tì mí sí gbogbo kinní yìí? Mo lóyún fẹ́ni tó bí mi lọ́mọ. Ó wá sọ pé kinní kan I'm happy o I'm kinní kan kí ni gbogbo rábìṣì yẹn? Kí ló ń ṣe ẹ́ tó ń pariwo báyìí? Kí ló ń ṣe ẹ́ ò dẹ̀ fara ẹ balẹ̀? Tí ẹ dúró náà ṣó ti pe chief ṣó ti sọ fún wọn. Mo ti pè wọ́n nọ́mbà wọn ò lọ kàn tí ẹ gbé kí n tiẹ̀ sọ fún wọn pé wọ́n ti dá wàhálà ti ṣẹlẹ̀ báyìí kí n kàn gbowó lọ́wọ́ wọn kí n lọ fi ṣẹ́yún ní straight. Tí ẹ ní sùúrù yín ò tí ì tó pé kójú ẹ kan rẹ báyìí náà kò ń ṣe pé o ti pè wọ́n gbé fún wọn ti gbọ́n pé o lóyún
ṣì ní sùúrù tó bá dé dalẹ̀ a máa pè wọ́n tó bá dé gbé fóònù à á ṣàlàyé fún wọn mo dẹ̀ mọ̀ pé chief á sọ pé o you are welcome to my home. ẹ ti ẹ̀ dúró dán tí n bá pè wọ́n sí nọ́mbà wọn bá lọ kí ló expect kan sọ. inú wọn máa dùn náà ni kí ló ń fa yìí ìyàwó ọlọ́jì ìyá àgbèjì ìbéèrè ìbẹ̀ta wò má wọrí obìnrin kan ọkùnrin méjì ni o ọ̀rẹ́ mi kẹ̀kẹ́ dìgẹ́gẹ́. Hey, my darling, how are you? No. What is the problem? Kí ni gbogbo nǹkan tẹ́ ń bá mi sọ lórí fóònù yẹn? I don't understand. Kí ni mo bẹ́ẹ̀ sọ tí kò yẹ ẹ́ sìn? Mo ní pé oyún yẹn kò máa ṣẹ. Pé èmi fẹ́, as far as I'm concerned, it's a thing of joy. Kò possible. Báwo mo ṣe máa sọ pé mo wà in love pẹ̀lú ẹni tó bí mi lóhun tí mo tún wá lóyún fún? Kò possible now. Dami pé, tell me, kí ni nǹkan náà tó fi sọ pé kò possible? Because you're old enough to be my father. Ṣé in life ṣé ẹgbẹ́ ẹ ló fẹ́ fẹ́ ni tàbí ẹni tó jù lọ? Definitely ẹni tó jù ẹ náà ló máa fẹ́. Who can take care of you? Which I'm ready to do. I can't keep it. It's not possible. Okay, you know what? Jẹ́ ká lọ sọ́dọ̀ mọ́ mi. Ìwọ mímí déwájú wọn. Èmi mọ bí mi ṣe máa present ọ̀rọ̀ yẹn. Mommy no accept it. Wọ́n tẹ̀ ní gbà. No, it's not possible. It's possible. I mean, you will do this for me. I want the baby. That's the thing. I want you. I want the baby. I want you, and I want the baby too. Come on, do that for me. I'll think about it. Don't think about it. Just let's go to them and tell them that we love each other. We want ourselves. Come on. Okay. Thank you. Yá mi pé jọ ṣé orí bíbẹ́ ni oògùn ẹ̀fọ́rí nígbà tó ń ṣe jọ ṣé ó pé bàbá àtìyá kan síbẹ̀ ìwọ wá gbéra òun ló fẹ́ wọ ṣẹ́yún. jọ tó bá jẹ́ pé bó o ṣe rìnrìn ẹ káṣírí ẹ má kí wàá lọ ṣẹ́yún wàá kú sí mi lọ́rùn. wọ́n wá ní bóyá bàbá kan ló fi ń ṣoògùn owó ìyá kan ló fi ń ṣe ìyá kan ló fi ń dájọ́ wo tèmi fẹ́ nìsín ẹni tó fún ẹ lóyún lọ sọ fún pé mo fẹ́ rí ẹni tó fún ẹ lóyún ilé ìwé ẹ ló ti dúró ìwọ tèmi èmi ti mú iṣẹ́ lórí tiẹ̀ tó bí tó dẹ̀ fẹ́ kó dúró sí ibẹ̀ náà ló ti dúró mọ́ yẹn ní tó kó ọkàn mi mọ́ ẹni fún ẹ lóyún mo fẹ́ rí o ti gbọ́. Ẹ ṣé sà. ó tún wá ṣe ọmọ ẹ̀ ná ilé ìwé ni mo rán ẹ nígbà tó dẹ̀ ti lọ fèsì tó ń wẹ̀ láti ṣe ní òde ẹ̀kọ́ mímọ́ o ti lóyún nìyẹn alákòóbá ẹ tó ń bára nù kiri tá ló wí fún a lọ ṣẹ́ ní ìsìn ẹ̀rọ aṣolú ẹ̀ lórúkọ. ọ̀rẹ́ òun máa pè ẹ́ létà mo láwọn àlejò máa pè é iṣẹ́ ẹ o ẹ kú ìjókòó kí ló dé mo ní kí wọ́n tiẹ̀ fún yín ní drinks mọ́lẹ̀ ní irọ́ mo mọ̀ pé tó ń ṣe ni pé àyà yín ń já pé kó má jẹ́ pé mo ná 1,000 fún yín mo fi gba 20,000 padà. ó ti sà. àti pé àti ẹ̀ ti ya òde kan ká tó máa bọ̀ bí a dẹ̀ ṣe fàájì gan tí ò ń ṣe kékeré. ẹ̀ẹ̀kan tó ṣẹlẹ̀ pé ẹ má bínú màmá ẹ̀ máa tó dé sí ẹ mọ̀ pé ọ̀rọ̀ alábíamọ́dé rárá kọ́ máa sọ pé a ti fi ṣe ìjákùnrin àti ká jẹ́ kí ìyá ẹ̀ dé ká lè fi yanjú ẹ̀ kakọ̀ ilé nílé yín ṣùgbọ́n mọ̀ kóbìnrin ló lọ́mọ. Okay, my dear. Thank you very much. ẹ má báwo ni ìjà ṣé dáadáa ni. alábàákùn yẹn àwọn ọ̀rẹ́ tó máa ń bí mi nínú ni a pe fóònù mò ń bọ̀ ló kàn ń sọ ẹ báwo ṣe máa ń wà báyìí náà tá a bá tún gbéyàn dìde pé kó wá pè wá ń kọ́. kò ń ṣẹjọ́ mi náà tẹ́ bá rí gbogbo ohun tí mo bá pàdé níbi tí mo lọ ẹ̀yin gbọ́ àyìn mi pé kódà ẹ má bínú. ó ṣàtìdá àwọn àlejò láti ní látàárọ̀ àwọn ọkọ ọmọ ẹ àwọn àlejò ta ní. ẹ má ẹjọ mo fọlọ́ ọba bẹ̀rẹ̀ sísà ẹ má bínú torí Ọlọ́run ẹ má bínú orí ìpínlẹ̀ mi wà ẹ ṣe mo dúpẹ́. àwa ni wà. ọ̀rẹ́ mi ní ilé
burúkú yìí rè ó lọ ṣe ènìyàn yìí bẹ̀rẹ̀ ṣé o ṣe pé ọwọ́ wèrè wọnú ilé mi wá ó lè jókòó ọkọ̀ ẹ̀ balẹ̀ nínú ilé ti tèmi tí olójú tó kọ́ lórí kò jíjẹ ọbẹ̀ tí òkú fẹ́ rẹ̀ ọbẹ̀ tí òkú fẹ́ rẹ̀ ṣọwọ́ ọkẹ́ inú lẹ́bi lọ́jọ́ kò tí lọ fẹ́ bí ọba àdúgbò bí wáyé ṣọ́ ìjà wèrè ṣọ́ ọkọ̀ wèrè máa fọ́gbọ̀n ojú ẹ̀ mọ́lẹ̀ ṣọ́wọ́ ọkẹ́ kí ló ṣe ṣìnà débi wọ́n ní kí ló ṣe ṣìnà débi. ṣọ́ọ̀pọ̀ tí mo sọ ni aláwọ̀ ọkọ ọmọ ẹ. ìgbà tó jẹ́ kọ́mọ́tọ́ ọlọ́wọ́ eléyìí ò kì í ṣe èèyàn ẹ má gbà sí eléyìí ò lè fọmọ ti tèmi o ó lè fi ọmọ mi. ayé mi ni mo fún lóyún. ìgbà náà kọ́ gbàtọ̀ fún lóyún kọ́ ó lè fi ọmọ mi tó bá ọkùnrin máa tẹ̀lé kúkú bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ àbọ̀lọ́bí kúkú yẹn iṣẹ́ ṣé ibi kọ́ ọmọ ẹ̀ fọ́ ni gbọ́dọ̀ bá wá síbi kan ọmọ nígbà yẹn kọ́ wá Stop it now. Ilé ẹgbẹ́ sọ wọ́n ní eléni náà. Ìwọ ìjọba ti jáde èèyàn jákújákú lọ́dún sọ. Èèyàn lọ́sọ̀ abániláyé jẹ́ oníwọ̀n fún ìwọ̀n bí yóò wọ̀ fún ìyá. Ọ̀rọ̀ síta ṣé onímọ̀ ẹ ṣe máa lọ́nà ẹ máa lọ́nà ẹ ṣe máa lọ́nà. Mo wẹ̀ ẹ́ òní. Mo dẹ̀ mọ tó lè ṣe mo mọ tí ò lè ṣe. Bó ṣe lóun lọ gbọ́ mi gbóná wáyé ó lọ gbé wá ní o. Àgbà máa yanjú ẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ti kìnnú bí mi jù. Arákùnrin mo sọ. This is preposterous. Rumpus in my innards. Please, at this point, má jẹ́ ká fẹ́ ẹ̀kọ́ tán náà fúnra wa jẹun. Kí nìdí tí obìnrin yẹn fi lé wa bí ẹni tó ń lé ajá báyẹn? Ọ̀rẹ́, tí n bá lóye mi irọ́ ni mo pa. Àbí torí pé ìyá yẹn rí ẹ pé ò dàgbà ju ọmọ òun lọ gan ni. Age is a number, boy. Àbí ọmọ yẹn ti lọ sọ fún màmá ẹ pé bóyá ẹsẹ̀ kan ń dùn ẹ́. No, please. Àbí ó ti ṣe nǹkan kan fún ọmọ yẹn rí in the past tó dùn tó wà lọ sọ fún màmá ẹ tó yẹ kó òun ló jẹ́ kí màmá ẹ lé wa báyẹn. You know me, máa ń kẹ́ obìnrin ni now, you know me too well. Àti pé that first time tí máa rí nìyẹn. I mean, I can just not understand. Now, listen. Bóyá là lè padà lọ. Tí ẹ ṣì bá dá ni, a máa tún gùn ni o. Kò dáyàn dáadáa ni o. We have to go back láti lọ bẹ obìnrin yẹn. A láti mọ kí ni nǹkan tí obìnrin yẹn rí lọ́bẹ̀ tó fi wá ru ọwọ́. Nígbà tá a lọ lákọ̀ọ́kọ́, tó ń pariwo mọ́ wa. O mọ̀ pé tá a bá lọ lẹ́ẹ̀kejì wọn máa yọ̀bọ̀. Oh God, man, I just can't understand this. I'm just confused. I don't know. I'm confused. Meanwhile, bó ṣe máa rí ló máa rí o. Elégbò àtọkọ ẹ̀ ló máa sùn because èmi love ọmọ yẹn o. She's carrying my baby for God's sake. Ẹni tí mo fẹ́ tó mú mi gangan nìyẹn. Níbo mo ti lóyún fún wọn. Ilé fẹ́ kí n ṣe bá ìjọba mi torí Ọlọ́run. Ọ̀yẹ̀dẹ̀ ìjọ ẹ̀ṣẹ̀ wọn pé mo ti lóyún fún wọn. Bẹ́ẹ̀ ni. Ọmọ tó wà ṣé ọmọ pé torí oyún nǹkan ẹ pẹ̀lú nǹkan tó fi ń bẹ̀rẹ̀. Ṣé ó wá da ìwọ ò fẹ́ fojú sunkún ọmọ ṣó dáa kébì fojú sunkún ọmọ? Ṣé wọn ò mọ̀ pé oyún nǹkan ẹ gangan ni wàhálà tó wà lẹ́? Ṣé wọn ò mọ̀ yìí pé oyún tó wà nínú ikùn ẹ̀yìn gangan òun ni ìṣòro ìgbésí ayé ẹ àti ìṣòro tó dá sí ayé mi báyìí? Kí ló dé tó pé tẹ̀yìn bá bá àwọn ọmọ yìí sọ̀rọ̀ ẹ̀ ní gbọ́ ẹ̀yìn ọmọ tẹ́lẹ̀ yín lórí báyìí ẹ̀ dẹ̀ ní dáhùn? Kí ló dé tó yẹ kó tí wọ́n bá ń gbọ́ òrò wọn di ẹ lọ́wọ́ ní ìgbẹ́kẹ̀ má lè gbẹ́ àfìgbà tẹ́ bá lẹ́kìtọ̀ báyìí tẹ́ bá lọ jẹ? Ẹ́ kí ló dé tí mo bẹ́ẹ̀ sọ́tò gbọ́? Orí burúkú lílé ọlọ́mọ jẹ fojú sunkún ọmọ. Mo ní bàlújẹ́ ni ó lè kọ́ pátápátá ò bọ́ sí mi lẹ́nu. Kọ́ lè jẹ́ ṣe. Ọmọ ìjọ olórí ọ̀rọ̀ pẹ̀ ti bá yé jẹ́ ni. Ọ̀rọ̀ pọ̀ ọgbọ́n ti tẹ̀lé ó ti bá yé jẹ́ ni. Wọ́n ní tí ọmọ kékeré bá ti ń gbé inú gbó àgbàlagbà báyìí ló máa mọ ibi tó máa rẹ́ sí. Èmi tí wọ́n bí tí kìíní ìlọ ni mo ṣe sọ fún ẹ. Ó tún wá sọ fún mi pé tó mọ̀ pé ó ti bà mí nínú jẹ́. Ọ̀rọ̀ ọdún yẹn lásán ìbànújẹ́ ló jẹ́ fún mi lójoojúmọ́. Mọ́mí, ẹ fi wọ́n sílẹ̀ náà ẹ fi àǹtí mi sílẹ̀. Táyé pé àgbàlagbà tó fẹ́ fẹ́ lónìí, ẹ jẹ́ kó fẹ́ wọn it's her choice. Oh, shut up your mouth! Will you just shut up? Kí ni wọ́n mọ̀? Kí ni wọ́n mọ̀ nú ọ̀rọ̀ tó wà lẹ́yìn? Kí ni gidi ìyá mọ̀ tó ń sọ? Mo sọ tèmi o. Kí ló ṣe àwọn ọmọ iṣẹ́ fẹ́ kó bá mi ni? Mo ní yàrá bá rí ní kí ló dé tà ń ṣe báyẹn tàbí torí Ọlọ́run? Kí ló dé tà
ṣe fẹ́ pa mí lẹ́kùn ni ẹkú tí mi ò fọwọ́ ọjọ́ mi sọ lẹ́kí máa fọjú alẹ́ mi wá tún ni mo ní kọ́ lè ṣe é ṣe ìgbà tí ṣọlá yẹn bá dé fún ọ̀rọ̀ yìí lọ́wọ́ tó ti lórí gbogbo tí mo ṣe wọ́n wá jí mi dá wọ́n wá jí mi. ẹ bá mi gbé ìbéèrè tí mo ń béèrè lọ́wọ́ ẹ kí ni ó fà tí ó sọ pé ọ̀gbẹ́ ni o lè fẹ́ ọmọ ẹ ṣé ẹni tó gbọ́dọ̀ àgbà jùlọ ni. ẹ rántí Súlè. bẹ́ẹ̀ni mo sáré bọ́ṣọ tí mo wọ̀ lẹ́ẹ̀kan ni. ayé. dókítà ẹ ṣàánú mi ẹ bá mi ṣe oyún ẹ̀sìn ìkónú àyọmọ mi ojú ń tì mí ládùúgbò ẹ ṣàánú mi ẹ wò oyún wàhálà oyún ẹ̀sìn oyún ìbílísí oyún ìjọ̀gbọ̀n ni ẹ bá mi yọ kónú ayé ẹ kémi náà nísinmi ẹ jọ torí tó lọ ẹ jọ dókítà ẹ wò kó dé ní bóyá lọ́wọ́. Mọ́mí, gbogbo nǹkan tẹ́ ń sọ fún mi látàrọ bẹ́ẹ̀ ṣe ń bẹ̀ mí ni mo understand tẹ́ ń sọ ṣùgbọ́n àmọ́ kò possible kì í ṣe ń tó wà nínú ọmọ yẹn tó á kú gbà ni màá ti sọ fún yín ẹ má ṣe filẹ̀. Doctor, I know this thing is against your profession. I just want you to abort it. Ètò ẹ bá mi yọ kúrò. Ẹ wo oyún yìí tì mí lójú. Mọ́tò ìbànújẹ́ ayérayé ló máa jẹ́ fún mi. My dear, ó ṣe fi ìbànújẹ́ ayérayé sẹ́gbẹ̀ẹ́ kan. Gbogbo ètí mò ń ṣe I'm trying to protect you. Mo ń try láti gbà ẹ́ láì ní. Ṣé ẹ wò mọ́mí? Ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín. Nǹkan tí òye máa láyé yín sìn. Yàtọ̀ sí nǹkan tó sọ wípé ó lòdì sí ìlànà iṣẹ́ tí mò ń ṣe. Ṣé oyún tó wà nù yìí tá bá gbìyànjú láti ṣe 50-50 ní o kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ kò sí nǹkan tó fún aláṣúránsì pé tá a bá ṣẹ́yún náà òun fún ara ẹ̀ lókun. So tó ẹ̀ ṣe kẹ́ wá gbé ìtìjú ìbànújẹ́ ayérayé ẹ̀kẹ́ gbé tí. ká fi save ẹ̀mí títí ẹ̀ ó important sí wa dankana afẹ́tra láti ṣe oyún náà kóun náà wá tẹ̀lé lọ so ẹ jọ máa wò my dear try to understand what mo sọ filẹ̀. Mami, mo máa ṣe oye léèdì mo máa ṣe ní o mo lè fi sílẹ̀ ìtìjú lẹ́nu máa jẹ́ fún mi àmọ́ mi. Kí wọ́n kọ́ lọ dànù lọ máa bá ilé sísìn. Fọlákẹ́mi má pa mí nígbà tí dókítà ti sọ fún ẹ pé oyún yìí ò ṣe é ṣẹ́ wọ́n tún pè ọ̀rẹ́ kó fẹ́ lọ jẹ́ oyún ṣáájú mi má pa mí má dà mí lójú má pa mí. Mami, mo máa lóyún ìdànù ni ṣé Súlè máa sọ pé lóyún ni Súlè tí wà presentable ni mo máa sọ pé àyè mami máa yọ dànù ní oyún ìtì mi lójú ó tì mí lójú. Má ṣe bẹ́ẹ̀ yẹn ọkọ mi. Mo máa ṣe ni ọkọ mi ṣàánú mi jọ má dà mí lójú tó dẹ̀ mọ̀ pé ìkúnlẹ̀ mẹ́sàn-án ní ẹlọ́wọ́ mi kó tó kẹyọ kan ṣo ṣàánú mi má dà mí lójú. Ọkọ mi má ṣe bẹ́ẹ̀ yẹn fún mi má dà mí lójú ṣàánú mi má ṣe oyún yìí ó ti sọ fún wa pé oyún yìí ò ṣe é ṣe má ṣe gbàmú fún mi yọ lójú mo ṣe kékeré ọmọ rẹ má ṣe jọ ṣàánú mi kò sí. Súlè rè. Súlè. Súlè. Wèrè lọ́mọ yìí orí burúkú ọmọ ti kọ́. Súlè.
ìgbé orí burúkú ló ń ké sọ fún ìgbé orí burúkú ló ń ké èèyàn náà máa rọ sàn ó lè ta ọsàn fún lójú títì ó bá wọlé àkọ́kù. ìrẹ́lẹ́ ló lóun fẹ́ ra ọsàn òun ló ní kí wọlé fún un fẹ́ ra ọsàn ló bá gà mí lọ́rùn. ó gà ẹ́ lọ́rùn ìgbà tí wọ́n bá wọlé ọ̀bọ̀gbọ̀ lé gà ẹ́ lọ́rùn yóò ṣe yọ̀ nínú ilé àkọ́kù àmọ́ àkóbá owó wáyé lóde ó sì máa yí ẹgbẹ́ tòjú wàá máa yí mọ́ dáadáa kó lọ́dọ̀ àwọn ẹbí ẹ lọ dáa ọsàn tí ò tó 2,000 ọgbẹ́ náà lórí. wọ́n mọ̀ pé kó tó máa ṣe bá wọn lọ́wọ́ inú ilé àkọ́kù. àṣùnẹ́nẹ́ eléyìí ó dá wo. sùlẹ̀lẹ́ ìjọba ló fẹ́ fún ọ ní burúkú yìí lẹ́ẹ̀bà ìtòrí ọlọ́run kó bọ́ ọmọ ọlọ́mọ kó lọ bomi nínú ilé àkọ́kù. ṣé àwọn yìí pé súlẹ̀ kẹ́ bá mọ ohun tó fi ojú mi rí súlẹ̀ èmi ò ṣé pé mi àti ẹ̀jẹ̀ àtúnyẹ̀ àìyè fi ojú kan ara wa ohun tó fojú mi rí. arákùnrin ọkùnrin ni gbogbo wa náà bí ẹ ṣe yóò dáa ẹ fún ìyá lóyún ẹ tún fọmọ lóyún ẹ̀sìn lélẹ́yìí o wọ́n ń ṣe léèlẹ́ Yorùbá rárá tó ẹ pẹ́ kì í ṣe Yorùbá ni bá má dùn mí fún yín wọ́n ń ṣe léèlẹ́ Yorùbá ẹ bá ayé jẹ́ o. Fọlákẹ́mi ó ti wá yé mi báyìí o ṣé parákùnrin yẹn rè tọ́jọ́ yẹn òun rè mo gbé gbèsè. bíbá ló jókòó sílẹ̀ mo rò pé dókítà ti jáde. dókítà ti jáde ti pẹ́. wá géètò wà ní wọ́n 13 lókè yẹn àárọ̀ ọkọ̀ èkó wà káàtì ẹ̀ lè gbowó lọ́wọ́ ẹ̀. ọkọ ló pè báyìí ṣé wo gbọ́n ọkàn ni pé wọ́n rè pé ní ẹni táyé ẹ̀ ti bàjẹ́ kò lè rọ́kùnrin kankan fẹ́ bó ṣe wà yẹn ọmọ tó gbé dání ọmọ àlè ní iyọ̀ ibẹ̀ ni kò wà sórí bó ṣe wà yẹn kò sọ́kùnrin kankan tó fẹ́ gbé sílé bẹ́ẹ̀ ni toráyé ẹ̀ ti bàjẹ́ ọkùnrin tó bá gbé sílé ó kàn dàbí apẹ̀rẹ̀ lásán ló gbé sílé bó ṣe wà yẹn kò tí ì lè yé ń sìn ó dìgbà tọ́mọ ẹ bá dàgbà tó ń béèrè bá bẹ́ẹ̀ ló tún máa mọ̀ pé nǹkan tó ń gbà àmọ́ tó bá jẹ́ èmi Táíwò ni ọkùnrin kan dán rẹ̀wò fún ó máa fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀ ni máa ní sọ pé mo fi gbogbo nǹkan tí mo ní mo fi bàjá no Táíwò. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe yín? Kí ló ṣọmọ mi? ọmọ ẹ wà lọ́dọ̀ àwọn nọ́ọ̀sì níbi tó tẹ̀ wọ́n sí kò sí nǹkan kan tó ṣọmọ ẹ. Ẹ kí wọ́n ló ṣe kí tẹ fi ń sunkún? ọ̀rọ̀ ilé ayé náà ni mò ń rò. Dá lọ sunkún mọ́ màmí ẹ jọ̀ọ́. bàbá Fátúnṣe ẹ jọ̀ọ́ torí ìtọ́lọ́run mo fẹ́ kẹ́ bá mi gbé ìbànújẹ́ ayérayé lé lọ́wọ́ ó fún ọmọ tèmi lóyún ó wá sọ mí sínú ìbànújẹ́ ayérayé mi ìfẹ́ kó náà ráyọ̀ títí dọ̀jọ́ alẹ́ mi ìfẹ́ kóbìnrin kankan gbé inú ilé ẹ̀ títí dọ̀jọ́ alẹ́ ẹ jọ̀ọ́. ọ̀rà tó ẹ̀yin tẹ́ ẹ dá kí n tó dá ẹ̀yin tẹ́ ẹ tẹ̀ kí n tó tẹ̀. ẹ̀yin kí lorúkọ ọmọkùnrin ọ̀hún. Sùlẹ́lẹ́ ni. Sùlẹ́lẹ́ bíi bó àlókọ tí wọ́n sọ. Bámidélé ni Bámidélé Àfùwàpẹ́. Bámidélé Àfùwàpẹ́. bẹ́ẹ̀ni. tó ẹlẹ́dàá Bámidélé Àfùwàpẹ́ mo pè é lónìí níbi kíbi tó bá wà kan sáré ti kọ́ jẹ́ mi níhò tèmi o torí bí alájà bá pajá kò gbọdọ̀ dúró eré tètè báyìí ní bá sá gbá wọn lọ torí tùrù báyìí la níbi tó lówó lọ́rùn kọ́ sáré ti kọ́ jẹ́ mi níhò tèmi. tó ẹlẹ́dàá Bámidélé Àfùwàpẹ́ o níbi kíbi tó bá wà kọ́ máa gbọ́ báyìí o máa gbọ́ mi máa gbóhùn lẹ́nu mi o tó láti òní ìlọ èyí ẹ̀wí ayé bá wí iná ìlẹ̀gbọ̀rún gbà o ẹ̀yin ló ní ọmọ lè yíwọ̀n ẹ̀mí ẹ̀gbà lóní ọmọ lè pariwo ẹ̀mí dà gbogbo ọ̀rọ̀ tẹ gbọ́n bá ti bómi sọ báyìí torí pé abí alájá bá pajá báyìí kò gbọdọ̀ dúró eré tètè báyìí ní sábà wọn lọ. Bámidélé látòní lọ obìnrin ọ̀gbọ́dọ̀ bọ́ ọ gbé wọn láti àsìkò yìí lọ. àṣẹ. wọ́n bá ti wọlé bàbá yìí nǹkan máa jáde. àṣẹ o. obìnrin ọ̀gbọ́dọ̀ bẹ gbé mọ́ o. àṣẹ bàbá. bẹ́ẹ̀ ni mo sọ o tó olúgbòhùn gbọ́ o ẹni tó ń lé ayé tẹ́ ẹ ti gbọ́
kó rí bẹ́ẹ̀ kọ́ ṣe bẹ́ẹ̀ àmọ́ ìyá wa arákùnrin tèmi ń wò yìí ẹsẹ̀ ń dùn ọ́. èmi náà gbọ́ bẹ́ẹ̀ mo gbọ́ pé lẹ́yìn ìtọ̀dọ̀ mi ó tún lọ ṣàṣemáṣe kan mọ́tò gbà kó tẹ̀ ní bọ́nú ẹ̀. a jẹ́ pé ibi tí tá a fẹ́ gbin obì sí obì ti lalẹ̀ kù ń bẹ̀. ká fi kún ṣòro rẹ̀ ká fi kún ìṣòro tí ìṣòro ẹsẹ̀ yìí ká fi kún ṣòro ẹ̀ ká tún dẹrù rú. tó ẹlẹ́dàá bá mi lé máa gbọ́ o ẹ̀jẹ̀ tí ń dún bá ń délé yìí kò gbọ́dọ̀ sanmọ́ kó di egbò àdá àjìnà tó bá ń wẹ̀ kò gbọ́dọ̀ wẹ̀. àṣẹ o. gbogbo ohun tó bá fi si kó máa da sọ́ni kó máa dòbu ni. àṣẹ o. ẹ wo bẹ́ẹ̀ ṣe fi gbẹ ìwé yín tẹ́ ẹ fi bà ọjọ́ alẹ́ yín jẹ́ fún ara yín àdùn tí ò pín ìṣẹ́jú márùn-ún tẹ́ ẹ lò nígbà ìwé yín òun lẹ fi bọ́jọ́ alẹ́ yín jẹ́ báyìí o ẹ̀sìn lélẹ́yìí o ẹ̀sìn ó dùn mí fún yín. ẹ wo ó tiẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣẹ̀sìn ni ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣẹ̀sìn ni o sórí ìtọ́ máa pa ẹlẹ́kùn títí dojú alẹ́ ní ìfàyàlàyà ìwọ àtọmọ ẹ ọmọ bíbí inú ẹ ó tún fún lóyún níbi orí burúkú ìbá ẹ̀dẹ́ nìyẹn ó wá dénú ilé tèmi ọkọ ọmọ ta ni ohun tó ṣe lọ́jọ́ kìíní àná kí tó jáde ọmọ tó pàtàkì ayẹ ìwọlùmọ́ ṣe ń wò fún ọ. Eje. Mo dúpẹ́ ní ọdún ṣe. Kí ni mo ṣe ń bíbá? Àtàwọn láti gbé ẹ wá sí bíbá yìí nígbà tó jẹ́ bẹ̀rẹ̀ sí ní ilé alárẹ̀. That's true. Yes, lánàá nígbà tí inú jẹ́ kí ẹ̀jẹ̀ máa jáde lára. Oyún tó wà lára ẹ ó ti wálẹ̀. A dúpẹ́ pé lóun ti bá wa mú ti jù kúrò. Àbí etí wo la fi ń gbọ́ pé bàbá tó bíyàn ó tún fún yàn lóyún. Mú mi gan. Ó lọ rí dókítà. Mo dúpẹ́ tọ́lá tẹ̀tí bá wa ní ìtìjú kó inú ayé wa. Nítorí dókítà alákọ̀ọ́kọ́ yẹn ó sọ fún wa pé oyún ò ṣeé ṣe. A dẹ̀ dúpẹ́ pé oyún yẹn wálé fúnra rẹ̀. Jọ ọkọ mi irú ẹ̀ tún gbọdọ̀ ṣẹlẹ̀ mọ́ o. Máì kí irú ẹ̀ tún wáyé mọ́ o. Jọ torí Ọlọ́run mi ní fojú sunkún ẹ o. Àṣehun àfoníṣe ìtọ́nilọ́lá. Àṣẹlẹ̀ làbọ̀ wá bá. Èèyàn ogún ọdún ló wá ń jó mi lọ́wọ́ yìí o. Àwa bímọ, àwọn ṣe ọkọ ìyàwó fún ọmọ mi. Ṣé àbúrò ẹ̀ ní ká sọ pé ó bí ni àbí báwo? Àbí ká pé òun gangan lórogún ìyá ẹ̀? Mi ò ní jókòó kó wá bí ọmọ.
Like so. Kò sóore tá a ṣe fọ́mọ ẹyẹ tó ní padà fò lọ. Àwa domi tútù sílẹ̀, ẹ̀yin domi gbígbóná. Ibi tẹ́ fọkàn sí ọ̀nà bá bẹ̀, ibi tẹ́ ní kí n má bà mo ti gbà bẹ̀. We are not the same old life. We are not the same old life. Cause one man's food is another man's poison. Cause you cannot do it doesn't mean I cannot do it. Red, white àti purple ṣó jọra wọn. Green àti yellow ṣó jọra wọn. White àti dúdú ṣó jọra wọn. We never be the same. Lọ́jọ́ kọjọ́ kú jọra wọn. White àti yellow ṣó jọra wọn. Yellow àti green ṣó jọra wọn. Purple àti ṣó jọra wọn. We never be the same. Nǹkan tí ò jọra wọn ẹ má fi wéra wọn. Nǹkan tí ò jọra wọn ẹ má fi wéra wọn. We are not the same, we are not the same. Ẹ̀gbọ́n báwo ló ṣe fẹ́ jọra wọn? Ṣó jọra? Ẹ̀gbọ́n báwo ló ṣe fẹ́ jọra wọn? Ṣó jọra? Nǹkan tí ò jọra wọn ẹ má fi wéra wọn. Nǹkan tí ò jọra wọn ẹ má fi wéra wọn. Ẹ má fi wéra wọn. Kóńkó jábẹ́lẹ̀ kálukú lómi ṣe tiẹ̀. Kóńkó jábẹ́lẹ̀ o kálukú lómi ṣe tiẹ̀. Kóńkó jábẹ́lẹ̀ kálukú lómi ṣe tiẹ̀. Kóńkó jábẹ́lẹ̀ kálukú lómi ṣe tiẹ̀. We are not the same old life. We are not the same old life. Cause one man's food is another man's poison. Cause you cannot do it doesn't mean I cannot do it. Yeah, white àti purple ṣó jọra wọn. Green àti yellow ṣó jọra wọn. White àti dúdú ṣó jọra wọn. We never be the same. Lọ́jọ́ kọjọ́ kú jọra wọn. White àti yellow ṣó jọra wọn. Yellow àti green ṣó jọra wọn. Purple àti ṣó jọra wọn. We never be the same. Nǹkan tí ò jọra wọn ẹ má fi wéra wọn. Nǹkan tí ò jọra wọn ẹ má fi wéra wọn. We are not the same, we are not the same.